akíkanjú ọmọ Yorùbá méjì tí wọ́n lédè àìyedè nínú ìlú yìí. Olóyè àgbà Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams, mo kí yín dáadáa o lóògùn ọ̀fẹ́ o. Olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ, mo kí yín dáadáa. Ẹ ti kóòtù dé, wọ́n ti dá ẹjọ́, ìtí ẹ bá ti dá ní kóòtù kò mọ̀ ṣe bẹ́ẹ̀ kàn yan àfi kéèyàn rọra gbẹnu dákẹ́ níwọ̀nba. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí iléeṣẹ́ tí wá ṣe wà, nǹkan ẹyọkan tá a máa sọ mẹ́ ni pé wọ́n ti dájọ́. Nígbà míì kò sẹ́ni tó mọ bí ẹjọ́ máa yí sí o, Ọlọ́run má jẹ́ arógun ẹjọ́. Then àwọn amòfin tá à ń sọ yìí, tí wọ́n bá rí ẹjọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà, iṣẹ́ tí wọ́n ní dandan ni wọ́n ràn mọ́ léèwé. Kò sí lọ́ọ̀yà tí ó sọ fún ẹ wípé ẹjọ́ yìí kò lè gbé ọ́, ẹjẹ́ á gbìyànjú, ẹjẹ́ á fáìlì ni, tẹ bá tó kúrò ń bẹ̀ ẹjẹ́ á lọ kò tẹ́mi lọ́rùn, owó tó yẹ kẹ́ ẹ fi ṣe nǹkan míì. Ìdí nìyẹn tí ẹjọ́ bá ń bọ̀ kéèyàn fi sùúrù yanjú ẹ̀ láàrin ara èèyàn. Ẹni tó jàre lè jẹ̀bi, ẹni tó jẹ̀bi lè jàre, bẹ́ẹ̀ aláre sì lè jàre kẹ́lẹ́bi ó jẹ̀bi. Ibi ẹjọ́ máa ń wó sí kò sẹ́ni tó mọ̀. Èdè kan náà, ọmọ ìyá kan náà, ìran kan náà làwọn méjèèjì. Mi ò sì wá ń bí láti gbè lẹ́yìn ẹnìkan, torí olóyè Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò, tí bá ní kí n sọ lódodo ọ̀rọ̀, ipò tí ẹ wà nílẹ̀ Yorùbá nínú ìran yìí kì í ṣe ipò kékeré. Tí ẹ bá wá débi kan gẹ́gẹ́ bí àgbà, ẹ ti fọmọdé joyè yìí, ẹ fàgbà lò, ẹ fògbó lò, ó yẹ kéèyàn máa ṣe jẹ́jẹ́. Kì í ṣe gbogbo àwọn tó tẹ̀lé èèyàn tí wọ́n ń sọ pé má gbà fún, má gbà fún, tàbí àbúrò ò rí ọmọ òun, ó sì ò ti fẹ́ máa kọjá àyè ẹ̀ báyìí, ṣé kì í ṣiṣẹ́ rẹ ló ń gbà ṣe? Àwọn ẹni yẹn fẹ́ kí èèyàn ó tẹ́ ni, wọ́n fẹ́ kí èèyàn so àgbàdo adìẹ mọ́dì ni. Bàbá bá ṣìṣe bá dẹ̀ ti wà ní àbí kan, láì sí àṣìṣe kò lè sí àtúnṣe. Ó máa ń dà tí mistake bá wà kéèyàn correct ẹ̀. Ìyẹn ni mo fi mí pé tí ò bá sí àṣìṣe kò lè sí àtúnṣe. Ojoojúmọ́ lèyìn ó